Aisat tó fi dórí Idris tó fi dẹ́yìn ìwọ náà Sọ̀fìyà tó fi wá nínú Bàlíkísù ọba tó ní títóbi yóò jẹ́ dàgbà ẹ̀ẹ́dùn náà ẹwà ní yàrá àmáwátì tó bẹ̀rẹ̀ lè sọ̀kan rẹ̀ Aisat yọrí tó fi dórí Idris nílé ike tó fi dẹ́yìn ọba tó náà yóò jẹ́ ṣàṣeyọrí títóbi ọlọ́run jẹ́ ṣàṣeyọrí nítorí ọlọ́run jẹ́ ṣàṣeyọrí níbẹ̀ jẹ́ bí ọlọ́run dáyé lágbà ó jẹ́ dàgbà ẹ̀yìn ṣubú fọ́nà rẹ̀ dùn bàbá ò ní fi ẹ́ sáwà tábà mọ́ ìyá ò ní fi ẹ́ sáwà tí ẹ sùn dé ẹ̀rù ló fún bàbá láṣeyọrí ẹ̀rù ló fún mọ́ nílé ẹ̀rù ló fún nílé ike fún wa láti ọba tó tóbi ó jẹ́ ṣàṣeyọrí nítorí ọlọ́run jẹ́ ṣàṣeyọrí nítorí ọlọ́run jẹ́ ṣàṣeyọrí níbẹ̀ jẹ́ bí ọlọ́run dáyé lágbà ẹ̀yìn ṣubú fọ́nà ẹ̀yìn ṣubú fọ́nà bàbá ò ní fi ẹ́ sáwà tí èdè ọ̀fìn ìyá ò ní fi ẹ́ sáwà tí èdè ẹni tẹ́rì ẹni parẹ́máyé ọlá bíbẹ́ jẹ̀bẹ́ ọlá ìpè méjì ọlá ọ̀kan ṣoṣo rẹ̀ ọlá ànábì Muhammad yóò bẹ́ẹ̀ yóò ṣe lọ́wọ́ sọ yóò ọlá mẹ́ká ti mẹ́tẹ́ yóò ọlá sábà ti mẹ́tẹ́ ẹni ṣubú lọ́wọ́ ayọ́kẹ́ ẹni tí ọwọ́ lọ fi olùwàwọ̀ ní ìpè ẹni tẹ́rì ẹni parẹ́máyé ọlá bíbẹ́ jẹ̀bẹ́ ọlá ìpè méjì ọlá ọ̀kan ṣoṣo rẹ̀ ọlá ànábì Muhammad yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ yóò ọlá mẹ́ká ti méjì yóò ọlá sábà ti mẹ́ta yóò ọlá ọjà yóò wà lókè ọlá ìpè méjì ọlá bíbẹ́ àti jẹ̀bẹ́ ọlá aláhùlá ọlá àbáta ilé àṣẹ tó fàṣẹ sí nígbà àgbà tó fi ṣèwé lọ́wọ́ ẹ̀yìn bọ́mọ́ bàbá yíyọ ẹ̀yìn bọ́mọ́ yà lọ́wọ́ ọ̀là kún fáyẹ̀kọ́ ọ̀là ìpè méjì ọ̀dọ́ ọ̀là bíbí àti jẹ́bẹ̀rẹ̀ ọ̀là aláhùlá ọ̀là àbúrátá ìlà